so a ní ẹ̀ ń filé jóná Allah ló pa yín láṣẹ ẹ̀dọ̀ lọ ṣe fún yọ lọ́sùn lọ́rin kó wá kà ó ní ọ̀rọ̀ Muhammadu ni kò ń sọ̀rọ̀ Allah níbo làlá ti sọ̀rọ̀ nù Kùránì níbo làlá ti sọ̀rọ̀ tó ti fẹ́ nu ara ẹ̀ sọ̀rọ̀ nù Kùránì Muhammadu náà ní sọ. ẹ̀rí tẹ́ gbé jáde ní ìsìn ṣé Kùránì ni àdìsí ànábì yẹn wà ànábì ni. ṣé ànábì sọ̀rọ̀ lórí ni bálẹ̀ Allah ní sọ gbogbo ohun tí ń sọ. so tànábì bá sọ̀rọ̀ ṣé ká kọ́ ọ̀rọ̀ ànábì dànù. gbogbo ohun tí ànábì sọ sí bálà ló ń sọ fún. bàbá mi Àkànbí bàbá Àkànbí ẹ jẹ́ kí àáfàá Mukadas káwọn náà kàbẹ̀yìn àáfàá wa Mukadas anakumulai ẹ káàbọ̀ sórí ètò ilé kí o tilẹ̀ Yorùbá tó lọ́lá jùlọ lágbàáyé ìjọba wa kàdítì kí ni ànábì ń bá wa sọ ńbẹ̀ yẹn kí ló ní ká máa ṣe. Aleykum salam wa rahmatulahi wa barakatuhu. A máa appreciate tẹ́ bá kí wa ní èdè Yorùbá torí àwọn ọmọ Yorùbá la wà ń bí aṣọ ọmọ Lárúbáwá. Mo kí gbogbo tẹ́ wà ní inú akẹ́yìn náà. mistake tẹ́ máa ń ṣe ni pé ẹ má bínú àfà Mukadas ìmọ̀ yín ó kéré gan àkọ́kọ́ nìyẹn mo dẹ̀ nígbàgbọ́ pé bí tẹ́ wà lé ní tẹ́ ẹ bá sá lọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín àtẹ̀yìn náà ẹ máa délé ẹ máa wà lórí bẹ́ẹ̀dì ẹ máa digest gbogbo nǹkan tẹ́ sọ ẹ débi báyìí nsìn wà lẹ́ka salam àbí báwo lẹ́yìn kí wa yẹn àwa náà practice ẹ̀sìn Islam rí àfọ òdìkú kéwù náà ti kí wa bẹ́ẹ̀ ẹni sùúrù kíkí tẹ́ kí wa yẹn tẹ́ bá tẹ̀ wò pé àwa ò ń ṣe ẹlẹ́bọ Sáúdí àwọn tẹ́ jẹ́ partner ẹlẹ́bọ Sáúdí bí báyìí kíkí yẹn náà tẹ̀lé àwọn náà lọ àbí ò tẹ̀lé wọn torí gbogbo alájọ gbọ́ sétí àtàwọn tó ń wà lọ́ndà comment section. So normal kíkí tẹ́ kí wa kò kàn wá àwọn ògbédè tẹ́ ń sọ èdè Lárúbáwá ni bí according to ohun táwa náà mọ̀ nípa Islam téèyàn bá kíyàn salamu aleikum àbí salamu alaika àbí báwo lẹ́ ń kíra yìí mi ti gbàgbé gan wà aleika salam so gbogbo àwọn bíi kéèyàn mọ sọ páríbù tí ò nítumọ̀ yẹn àwọn ọmọ Yorùbá ti kó ń bẹ̀ yẹn ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ní. Big Jose continue àwọn oníkùkéwu ti pọ̀. Ok afa anakumulai ẹ káàbọ̀. Àkọ́kọ́ bàbá Àkànbí. Ẹ fi nǹkan tá Àkànbí sọ nǹkan tẹ́yìn náà ṣe ò dáa so ẹ ẹjọ́ màdámù ẹjọ́ torí tọlọ́run ẹlẹ́ẹ̀kejì tí mo máa wà nínú platform yín lélẹ̀ so yín tẹ́ ń ṣe ń bí yìí o àkọ́kọ́ kò kọ́kọ́ ń ṣe àjòjì sí mi ṣé nǹkan tí mo sọ yé àfà ẹ fi yẹn lẹ̀ ẹ bá wa kà ṣé èmi àti ẹ ṣe sùúrù ẹ kàn lè sọ fún mi pé kí n kà dis mo wọlé ẹ sálámọ̀ bí Islam ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ mo ní ẹ káàbọ̀ òun lèmi ṣe ń dá yín lóhùn yẹn èdè Yorùbá mo fi òun lèmi ṣe ń dá yín lóhùn yẹn so mo wá ń sọ Yorùbá wọ́n ń sọ fún mi pé bí mo ṣe ń kí àwọn so kò yẹ kó kàn yín náà kò yẹ kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bí mo ṣe kí yín àkọ́kọ́ point mi nìyẹn ìgbà tẹ́tí mọ̀ pé n tá ń ṣe n táwa gbé dání yẹn kò ní túmọ̀ fún yín bí mo ṣe kí yín yẹn kò yẹ kó kàn yín lórí mi bú yín. èdè lẹ́fi kí wa a dẹ̀ gbọ́ èdè tẹ́ sọ èdè tó bá yẹ pé ẹ bá gbọ́ túmọ̀ èyí. tẹ́ bá sọ èdè Lárúbáwá tí bá náà pa àgbọ́ èdè Lárúbáwá ni. ok tí bá wọlé tí bá sọ fún yín pé ok Habibi Tamam Kois so ń ṣèdè ni mo sọ ni èdè Lárúbáwá ni na èdè ni mo sọ tí bá kí ọmọ Lárúbáwá bẹ́ẹ̀ yóò máa dá mi lóhùn kò kàn bóyá Mùsùlùmí ni mí àbí mi ṣe Mùsùlùmí èdè Lárúbáwá yẹn ẹ̀yin ò nígbàgbọ́ nú ẹ̀ bí ṣé tí mo sọ yìí kò yẹ kó nítumọ̀ sí yín torí pé Lárúbáwá yẹn kò nítumọ̀ sí yín ẹ̀ka kún ọ̀rẹ́dì. Bàbá Àkànbí ẹ má jẹ́ kán dàrú ẹ jẹ́ wọn ka kínní. ìfà níbi ni tí bá gbélé Lárúbáwá tí bá gbọ́ Lárúbáwá tí bá sọ Lárúbáwá fún ọmọ Lárúbáwá ó máa dá mi lóhùn. Bàbá Àkànbí ẹ wá gbé èdè Lárúbáwá òbí pé bí. tó bá mọ orú ń tẹ́ gbé dání tó bá mọ orú ń tẹ́ gbé dání tó bá mọ orú ń tẹ́ gbé dání mo ṣe dá yín lóhùn. ó kí gbogbo ilé o. Bàbá Àkànbí so èmi àti yín ò kí n so níjà tẹ́lẹ̀. Bàbá Mukadas ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tí mo máa wà ní Bàbá Mukadas ẹ platform bá wa kàdíìtì ẹjọ́ à ń bẹ̀ yín ẹjọ́ àwọn èèyàn gbọ́ nǹkan tí Allah ń sọ àtànábì ẹ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣe. À ń gbádùn yín àfà Mukadas ẹ tan máìkì yín ẹ máa rí máìkì yín tàn níbi orí méjì. àkọ́kọ́ tẹ bá fẹ́ kémi ó sọ̀rọ̀ ń bí. tẹ́ ń gbọ́ mi
ṣé ẹ̀ ń fà gbọ́n tí mò ẹ ń sọ. kà díìtì tẹ bá fẹ́ kà á tẹ bá dẹ̀ kà á ẹ lè sọ̀kalẹ̀ gbogbo ẹjọ́ tẹ wá ń rò yẹn ẹ kàn lè wá drop wọn bá ẹ àbú lè yín wọn drop bú mi yín ẹ lè drop mi ẹhẹ ẹ lè bóyá drop mi because ní tẹ intelligent àbú kó gòkè ìwà orí ibú tẹ gbé wá láti ilẹ̀ Saudi ìwà ìbàjẹ́ ìwà òfò ìwà dìdìrìn ìwà wèrè tẹ́ ń gbé kiri pẹ̀lú ẹ̀sìn òfò tẹ́ ń gbé ká Ẹ káalẹ́ o. yà ẹ káàbọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ kí ọmọ ọlá ẹ káàbọ̀ ọmọ ọlá ṣe wà ń bẹ̀ ẹ pé tán. yà ẹ káàbọ̀ ṣé ẹrú àlá ẹrú Saudi ni yín àbí àgùntàn Israeli n tó wà ń bẹ̀ náà ni pé èyí méjì tẹ dákọ̀ yẹn mi ṣe gẹ́gẹ́ bí n ṣe ṣe ẹrú rìn n ṣe ẹrú òkúta n ṣe ẹrú lẹ́ni ìlú sọmọ fún wọn ẹrú talẹ̀ wá ń ṣe ẹrú olúwa tó dá gbogbo olúmọlẹ̀ àti èyí tẹ̀ ń sọ ẹrú ṣìgìdì àlà ok ẹ káàbọ̀ ẹ bá wa kà á dìtì ṣe kéwú gan kò ṣe gbogbo mùsùlùmí ló lè kà á ló mọ̀wé ń kà ṣe lè ka nǹkan ṣe mọ̀ nǹkan ń kà ṣe lè ka n tó lárúbáwá dá mi àbí lójú gẹ̀ẹ́sì n tó dá mi lójú náà ni mo mọ̀ ká ok Mr. Malik bóyá ẹ check network yín ẹ send request padà. ẹ bá wa gbé sókè àwọn ẹrú àlà àwọn ẹrú lárúbáwá ti dé ó yẹ bá wa gbé sókè ìwà alákọ̀ọ́kọ́ ni pé láì ní sọ̀rọ̀ gùn ọ̀rọ̀ tẹ́ ẹ kọ́kọ́ ń sọ yẹn náà pé ẹwú lábáwá ìmì ìṣẹ́wú lábáwá so àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ yan fún yín nìyẹn tí ẹlẹ́ẹ̀kejì níyì ni pé àdìsí tẹ́ ní máa kà yí mi ò rí kankan tẹ́ ẹ kí n kà mí torí pé gbogbo tẹ́ wà níbí mo rí pé ẹ mọ̀ orí ká so tẹ́ bá tiẹ̀ mọ́ kí comment section ẹ máa gbọ́ ẹ wà ń comment section àwọn èèyàn dẹ̀ wà ní waiting room wọ́n pọ̀ gan ẹni ká gbé yín sókè ẹ dẹ̀ mọ̀ nǹkan tá à ń ṣe lọ́wọ́ mo dẹ̀ honourably honourably mo dẹ̀ gbé yín sókè so tẹ bá fẹ́ kà á bá ẹ kà á tẹ bá mọ̀ pé ẹ kà kẹ bọ́ńlẹ̀ gbogbo ẹjọ́ kà mí ìkà yẹn àráyè ń bí àṣì platform tó wá máa ṣeré àbí kẹkàn gun kínní bí báyìí so this place is not a play it's not a child place àdẹ̀wá bí wá ta epo àdẹ̀wá ta tẹ́tẹ́ so tẹ bá mọ̀ pé ẹ fẹ́ kà á dìtì yìí kẹ̀dẹ̀ ṣàlàyé fún wa kí ni ànábì ń bá wa sọ ń bì ìwà tó ní ká máa wù ṣé wà tó bójú mu ni ṣé wà tí ò bójú mu ni ẹ ṣàlàyé simple as abc tẹ bá mọ̀ pé ẹ ready àti kà bàbá mi honourably ẹ lè swipe down ẹ máa bọ́ síbì míì tí wọ́n ti ń ṣe tap 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 ẹ send one coin ẹ send one rose ṣó ti yé yín ẹ̀yin èèyàn wa ìjọ ẹ bá wa power tap ẹ bá wa share program ẹ share sí whatsapp instagram yín báwo ni gbogbo pé àdìsí yẹn wọ́n ti kà wọ́n tó gbà wá látọ̀dọ̀ àbúrò yẹn wa bí ọlọ́run àwọn àyọ̀nù sí ó sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé laqad hamamtu an amura bis-salah ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé òun ti ní èrò àní intention láti mọ àwọn èèyàn láti pẹ̀lú pé ìmọ̀ gbẹ̀rún dúró thumma ukhalifa ila manazili qawmin la yashhaduna salata aw uharriqa alayhim so lẹ́yìn ìgbà náà wà nìyí kí wọ́n wà máa ṣe kí ni ìmọ̀ jó níná ilé àwọn tó já sí pé wọn kì í gbé ọ̀run yìí dúró wọn kì í kí ọ̀run yìí alákọ̀ọ́kọ́ ṣe ń gbọ́ mi báyìí ọ̀làwọ̀ lórí bọ́ ọmọ yìí wọ́n jẹ́ kí n ṣe kò so àdìsí yìí ìkọ̀sí kankan ti ń dárí lórí ju pé ànábì ní pé òun tọ́lọ́wọ́ ẹ pé àdìsí yìí tọ́ka pé pàtàkì kéèyàn mójútó ìran yìí pàtàkì kéèyàn mójútó ìran jẹ́ sí pé àwọn mùsùlùmí ń gbà pé lẹ́yìn ìjẹ́rìí pé Allah ń bẹ àti ànábì Muhammad sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Allah ni ìran ló tẹ̀lé ó jẹ́ jẹ́rìí kẹta ànábì wa fẹ́ fi pàtàkì ìran yẹn ràn wọ́n ó wá ní pé òun gbà lérò ni pé tó wá yẹ sí wípé àwọn èèyàn láti máa jó ilé àwọn tó yẹ sí pé wọn kí ń kírun ẹni pé wọn kí ń wá kírun ní mọ́sálásí látara pé ó jẹ́ ìwà kan nínú ìwà mùnáfìkì tí wọ́n ń pè ní hypocrite òun náà ni pé kí èèyàn máa wá kírun ní mosque ìwà mùnáfìkì ni so àdìsí dẹ̀ ní àdìsí ó ti ṣẹlẹ̀ ní kì í sábà pé ó ṣẹlẹ̀ nísìn àdìsí ti ń bẹ nísìn kì í ṣe ọ̀rọ̀ àná kì í sọ̀rọ̀ òní ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ yìí ok nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni pé nǹkan tí ànábì sọ pé ká ṣe ń bì báyìí ẹ ti ń sọ̀rọ̀ lọ so nǹkan tẹ́ ẹ̀ ń mí ń bì báyìí ẹ máa gbọ́ mi nǹkan tẹ́ ẹ̀ ń sọ ń bì báyìí rà ní pé
àdìtì báyìí a lè lò mọ́ sí àbí kí lẹ̀ ń sọ. so òun náà ní pé ànábì sọ àṣà àdìsí tánàbì sọ yìí ànábì sọ fáwọn tó jẹ́ sí pé wọ́n jẹ́ mùsùlùmí láti lè ṣe wọn lójú kòkòrò ìmọ̀ kí wọn lásìkò rẹ̀ ni àtànàbì sì so sọ ṣé yìí ẹgbẹ́ òkùnkùn ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ni ṣé ẹgbẹ́ òkùnkùn ní Islam ọmọọlá ẹ padà wálé ṣé ẹ ló sà ẹ ṣe rédíò àsọ̀rọ̀ má gbèsè náà ṣé nẹ́tíwọ̀kì yín wà òkè. ẹ máa gbọ́ wọ́n sì máa ń ṣe dìbẹ́tì kọ́lẹ̀ ṣe dìbẹ́tì ta ló ń bá yín ṣe dìbẹ́tì ṣé ẹni sùúrù kí náà pélé ẹ̀rọ rẹ̀ kí náà pélé. ṣẹ́rí tára yín ò bá balẹ̀ máa lárí yín mọ́ kàbá sharp nísìnyí ṣé ti yé yín. ẹ sì lọ rí máa kára ẹni pé ẹ̀ nílà ká ìbáyẹn tí bá yín sọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ yẹn. àti mọ̀ pé orí àlá àti ànábì orí wọn ò pé so now nísìnyí so now mo ní ti bá ẹ má béèbú a mọ̀ pé gbogbo ìwà orí ibú yìí ọwọ́ àlá àti ànábì yẹn ti oníwà lè rí maka náà ìwà òfò ẹ náà mo ní tẹ́ ẹ bá listen sí instruction tẹ́ ẹ bá listen sí instruction. o ò fẹ́ kọ́ sọ̀rọ̀ bá. àfà mo fún yín mo ní tẹ́ ẹ bá listen sí instruction like ẹ máa gbọ́ tí bá ti mute yín ẹ má tan mic yín until tí bá ní kẹ́ tan mic yín ṣó ti yé yín tẹ́ ẹ bá mọ TikTok ń lò ẹ lọ kọ́ bọ́n ṣe ń lo TikTok. Big Joe ọmọlá àfa tó bá ti mí ẹ jẹ́ kí ẹ ṣe sùúrù bóyá kí wọ́n mú mi so alfa Ali Mukadam àbí báwo la ti fẹ́ korúkọ yín báyìí. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. ẹ kú ètò. yes sir. ṣé ẹ̀ṣẹ́ ń bẹ́ẹ̀ tó wà kàdé lé ni. bẹ́ẹ̀ mo ṣe bá pàdé lé ni. all right. ibi tẹ́mi ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni pé ìmá bọ ṣìgìdì pẹ̀lú ṣìgìdì àlá ìyàwó làlá kọ́ sí. ṣìgìdì bíbò. nígbè kéèyàn máa ṣe nǹkan míì kakọ̀ mọ́ àlá ìyàwó ní àlá kọ́ sí. àkọ́kọ́ ní pé ẹni tí ó bá ṣorogún pẹ̀lú ọlọ́run ọba. ìrọ̀rọ̀ mi ìbéèrè ọlọ́run ẹ̀ka tí máa sọ ní kẹ́ máa sọ náà àlá ló pè é. ṣé rí àlá kì í ṣe èdè lárúbáwá. ẹ̀yin máa wọ̀ rí gbọ̀ngàn ṣẹ́rí ẹ̀rí mo fi ní kí ẹni tó ń ṣe ìtì ẹ̀kan yẹ pé kó calm down ó yẹ nǹkan tí mo bá sọ náà ní kẹ́ bá mi phrase mi ì tí sọ pọ́ lọ ó dàbí ní sìnkì máa sọ pé pé kí n máa dárúkọ dáàdì mi kí wọ́n mọ̀ pé dáàdì tiyín so dáàdì tèmi ni mo pè ṣé understand so àlá ni mo sọ mi ì tí ì sọ àásọ̀tọ̀ lọ́ọ̀ náà lè ta àbọ̀ jẹ́ káwọ́ kọ́ ní tuntun àlá yìí náà ìmáa ṣe mú nǹkan mi papọ̀ máa la ìyàwó làálà kọ sí. gbogbo ẹni tó bá mú nǹkan ìmí papọ̀ mọ́ àlá ìyà tí ó dá ní àkọ́kọ́ ní pé tẹ́ẹ̀bá yẹ kí define ohun tó ń jẹ́ àlá yẹn gangan so ẹ lè má ní ìmọ̀ nípa ẹ̀ ní pé ókè nǹkan báyìí ní àlá. a máa débẹ̀ so now ṣe ní kúrò àyín bẹ̀ yẹn